kí wá ní àwọn ẹ̀san ìyà téèyàn bá wùwà bú àtijọ́ tó bá múra kankan sí wà bú gbogbo àwọn ẹ̀san ìyà rẹ̀ àwọn àfáà ṣàlàyé ẹ̀. àwọn tẹ̀síwájú gẹ́gẹ́ bá ti máa ṣe gbogbo ọjọ́ mẹ́jọ ibi wọn wá fẹ́ wò kéṣe tá àti ìbọ́rí àwọn kan tó lè fi ọ̀rọ̀ wa létí pé ọba tó dá wa wáyé tó dá wa bọ̀ ó kìlọ̀ fún wa ọ̀sọ̀rọ̀ ti dáyé ọ̀sọ̀ téèyàn máa rí nínú wa tó bá wù wá ọ̀sọ̀ kí làwọn ìjìyà ti ń bẹ fún gbogbo ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ̀yà yàrá Al-Qur'an ní ṣàlàyé fún wa èyí wọn ni ó yà lọ bí uqubatul ma'asi ìjìyà ti ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ bẹ́sẹ̀ bá pọ̀ àwọn ìjìyà tí ó máa ṣẹlẹ̀ Al-Qur'an lè gbé wáyé lẹ́sìrìsì àmọ́ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni táyé bí ó tó kó rẹ̀ tún pọ̀ sí ẹni táyé sọ pé kò tí ẹ jẹ́ ìràwọ̀ rẹ̀ bá tó mẹ́lẹ̀ sí ẹni tọ́já sí páwọn tí ń bínú ẹ̀ ní wọ́n gbá tí ẹ̀ jù òun náà ni Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àdó àti ìmọ̀ọ́sẹ̀ ní pé ọlọ́mọdé ara padà sí ikú ẹ̀ sàmì dáadáa jẹ́ apára sí ikú ní pé lọ́dọ̀ wáyé ayé ìsìlámù gbalẹ̀ ọlọ́run mọ́jọ ọdún apára sí ikú kẹ́sì bí ọwọ́ gbalẹ̀ lẹ́yìn rẹ̀ apára sí oríire lọ́pọ̀ àwọn Amẹ́ríkà àwọn London Europe wọ́n kàyé mọ́sálásí tí ń bẹ́ẹ̀ àti àwọn tó di ẹ̀sìn lónìí wọ́n times 100 di àwọn tó ti ṣe sẹ́yìn 100% tọ́já sí pé Islam wọn gbalẹ̀ lọ gbáà láwọn kan wá dìde ilẹ̀ Yorùbá láwọn tí àkáyè pé tó kẹ́kọ̀ọ́ wọn kàwé gan èdè pé ká sọ pé wọ́n lẹ́kọ̀ọ́ wọn ò tó wá lóye ayé àwọn làwọn fẹ́ máa tako Islam àwọn fẹ́ máa tako Kùránì àwọn fẹ́ máa tako ànẹ́bí ní ẹsẹsẹ bẹ̀rẹ̀ tí rí kankan Islam ọmọ gbalẹ̀ lọ́nà ní àbẹ̀wò ọlọ́ni ọlọ́mọsá àjẹká nínú àwọn tí ọmọ wa gbé Islam lárugẹ lóore táwa lọ́wọ́ sí jẹsán rẹ̀ láyàtàlẹ́ àwọn ọlọ́mọsá kàwá fún wọn. Ànábì Muhammad náà wà ní sallallahu alaihi wasallam ó ní ọsọ nínú àdìsí kan àdìsí náà fẹsẹ̀ múlẹ̀ gbogbo ẹgbẹ́ máa wádìí àdìsí ẹni wádìí ẹ̀ nínú àwọn ẹlẹ́sìn nínú àwọn tí ìṣẹlẹ́sìn tí wádìí àdìsí wọ́n máa ń lè ra tí àdìsí ní sinimá wọ́n rà á tó wá gbé jáde ọmọ wa fi hàn yín pé ṣèbá nẹ́bí lọ sọ báyìí lórí àfa kan bí ọba múra àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nínú tírà Al-Qur'ani àtàdìsí Ànábì Muhammad báwo ọba kéwù yẹn tí kò lè gbọ́ yé kátó wá sọ pé ní tí ò kéwù rárá tí ń fègbó tú kéwù jẹ́ ìgbọ́kọ̀ jọra wọn àdìsí yìí wá fẹsẹ̀ múlẹ̀ púpọ̀ kò sì sí tọ́fà jẹ̀mọ́ ẹ̀mọ́ tọ́fà ọkùnrin tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ní jọ tára alé ẹni wọ́n ní ẹni tí ó bá tára alé rẹ̀ lọ́pọ̀ ìjọ tó bá fẹ́ rà lọ́wọ́n kò ní ṣe kí kò ní ríra torí pàwà àwọn akẹ́nu ẹ̀sìn wa náà ni àwọn náà wọ́n tásí rí pé kò sásìrí kankan náà ẹ̀sìn àbí kìí ṣe pé àwọn ògbé mẹ́jẹ̀ agbọ́ bọ̀tà wọ́n fẹ́ lókọ wọ́n wá fẹnu tẹ́ḿbẹ́lú àwọn tó ṣáájú wọ́n rò pé àwọn fẹ́ lókọ wọ́n wá lókọ òun náà tán wọ́n tó wá padà àwọn aláàtàwà rí pé ẹ̀yẹ́ síbẹ̀ ti rí náà ní àmọ́ gbé ká ń lọ lónìí ibi tá ń lọ ní pé ọ̀rọ̀ Ànábì tó bá sọ tó bá fẹsẹ̀ múlẹ̀ àfikà gbà bẹ́ẹ̀ ìjọ àti ẹ̀tọ́ jẹ́ àgbà bẹ́ẹ̀ ni pé àdísì kan fẹ́ sọ yìí ẹwò bàtà Ànábì ti kú sallallahu alaihi wasallam ọ̀rọ̀ 1400 years back approximately 1500 tá Ànábì ti kú láyé Ànábì wá sọ̀rọ̀ kalẹ̀ àwọn arí pé tó sọ bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé Ànábì Ọlọ́run àdísì wá látọ̀dọ̀ Ummu Salama yìí ọ̀kan nínú ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam ó ní mo gbọ́
òjíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad tó sọ báyìí pé idha zaharatil ma'asi fi ummati amahumullahu bi'adhabin min indihi فقلت يا رسول الله أما بهم يومئذ أناس صالحون قال بلى فقلت يا رسول الله ما يصنع بأولئك الصالحون في ذلك الوقت أو كما قال أي النبي صلى الله عليه وسلم قل أصابهم ما أصاب الناس ثم يسيرون إلى مغفرة الله ورضوانه أو كما قال صلى الله عليه وسلم اللهم وسلم على محمد Umu Salama ọmọ sàlàyé àdìsí náà ó ní mo wà pẹ̀lú ọkọ mi tẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ tí àwọn ẹni bá sọ ọ̀rọ̀ ní lóbi tí ìyàwó rẹ̀ bá testify against you kò sẹ́ni tí ó kọ sí ọ̀dọ̀ ẹni tó ti lè mọ́ síbẹ̀ ni ìyàwó rẹ̀ wá ọjẹ́rì tapọ̀ pé nítọ́kọ̀ mi máa ṣe lóòótọ́ ìmọ̀ wọ inú olóòrò kọ̀sádájọ́ tí ó dà kó tọ̀ sí bí ọkọ̀ ẹni bá lè tapọ̀ ẹni wàhálà dé àbẹ̀bọ̀ àmọ́ bí ẹni tó súnmọ́ ìyàjú téèyàn lè gbọ́rọ̀ rẹ̀ wọlé jù òun náà nìyàwó ẹni òun náà lọ mẹ́ni gẹ́gẹ́ bí àfá àbọ́mọkéwù rẹ̀ bá sọ pé àfá mi sọ báyìí ọ̀dà bẹ́ẹ̀ àbọ́mọṣẹ́ lọ́dọ̀ ọ̀gá torí wọ́n ríra wọn ní gbogbo àsìkò lóòrèkóòrè Ummu Salama wa ní ọkọ mi sọ òun gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì Muhammad sọ báyìí pé sallallahu alaihi wasallam sílẹ̀ Ànábì sọ ọ̀là Ànábì ní idha zaharatil ma'asi bí ẹ̀ṣẹ̀ bá di ìtọ́kálé tọ́kapò tí ẹ̀ṣẹ̀ bá di méjì èpínì àwọn ọ̀dọ́ ṣe olè mọ̀ tí ń jẹ́ pínì bí ọ̀dọ́ bá bí ẹ̀ṣẹ̀ bá di táàkàn lọ́rọ̀kọ́nà bí ẹ̀ṣẹ̀ bá fọ́nkálé tọ́fọ́nkáta tọ́wọ́já sí pé ẹ̀yìn lè ṣeṣe sí kan àbẹ́ẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ kan àbẹ́ẹ̀rìnrìn kan ibi ẹ̀ṣẹ̀ náà lẹ́gbà kọjá la ilaha illallah alábìnrin tó bá ti rí bẹ́ẹ̀ fi ummati alábìwá ó specify rẹ̀ alábìwá ní rárá o ní tó ń sọ ní pé láàrin àwọn ẹ̀dọ́ mi àwa mùsùlùmí àsọ̀rọ̀ ẹlẹ́sìn mi ẹgbàgbé ẹ̀ alábìnrin tí ẹ̀ṣẹ̀ bá ká ọba di tọ́kákọ láàrin àwọn mùsùlùmí ìjọ mi àwọn àjọ ìmí ànábì tí ẹ̀ṣẹ̀ pọ̀ irú àwọn ẹ̀ṣẹ̀ wo ni jama sínà ọ̀kàlẹ̀ ọ̀kàkò ní tí ọ̀sẹ̀ ni tó lè sọ pé kò rí bẹ́ẹ̀ ó lè àfá bẹ́ẹ̀ ọba jòkó tí ọmọ bí ó ti jòkó fóònù rẹ ó lè lọ bọ́ ọba wà ní ìkẹtọ́ ọmọ bó ti sọ ẹtí ń bẹ lápò rẹ ti lọ ẹ̀ẹ́gbẹ́lẹ́ yìí òye sí wà ń dání ó lè wà ń lé ara rẹ kọ́ jáde kọ́kẹ̀rẹ́ ọmọ balẹ̀ torí kó o tó dé tí ń bẹ ń lè rẹ wọ́n ti lè gbé èèyàn pàtì mọ́tò kalẹ̀ la ilaha illallah ọmọ sàṣàánú wa Nàìjíríà yìí mọ̀ kẹfẹ́ sáré ra nǹkan gbà tí èdè títí tí èdè bí mọ́tò ń sì ń kórì hàn yìí ìwà àbí àyíká ìkọ̀ bá ti ṣe mọ̀ wakọ̀ ní àyè ó sì fẹ́ di wèrè torí kó náà lọ́wọ́ àkàlẹ̀ yìí tó lò tó kún sẹ́jú ọba dé ní máa wakọ̀ mí ló fọ́rọ́ fún ṣé kọ̀kọ́ ta ní sí ọ̀pọ̀ ọwọ́ kú àwọn tí kó lórí fóònù ẹsẹ̀ ni àfá ẹlẹ́lẹ́ ló fowó sí ọkàn rẹ̀ ó balẹ̀ yóò bá dí lóru àbí láàárọ̀ tí ó kó fóònù lé àábùbùrú kó sì máa jáde lára rẹ̀ pé owó tí mo rí sínú fóònù lẹ́nà mọ́ bá bẹ́ẹ̀ mọ́ owó lálẹ́ àná yóò tún wá jẹ́kẹ̀ yóò wò nígbàgbà alẹ́ àwọn kàkàrùn ti kó alájì bọ́ọ̀bá tún wá lọ báńkì gbé ní ẹ̀wò àwọn ọmọ ọmọ pé àwọn ọmọ ẹgbẹ́ pa ilé yìí ẹ̀wò Nàìjíríà
Nàìjíríà tí tó ti bàjẹ́ débi wípé àfikọ́lọ̀kọ́là wa ká lè bá amẹ́ríkó lálìkì àmà ẹsẹ̀ yẹn kárí débi wípé kò sí ẹni tí ò fara kó nísìn ẹsẹ̀ ó burú débi wípé àríwọ́sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi lánàá yìí sí mo sì kárí kódò báyìí pé bó láti wá ṣe ìbáyìí ọlọ́ àmọ́ ti wà ń bẹ́ẹ̀ àwọn sọ àwọn ọ̀dọ́ lára wọn lè pé ọlẹ́kẹ́ sọ pé ẹ̀ṣọ́ afárá mọ́ ní àfáà níbo ló ti ráàlá àlítọ̀ wájú àlíkò ti jẹun kó déèyàn kó ló bàbá rẹ̀ ti ló tọ́ parí mo ní wá kẹ́ parí o tọ́ bá ń lè lòkulò tó lè pàdé ọlọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fìtínà ẹ̀wọ̀n tó wà lẹ́nu wọn wọ́n gbà yí pé kò sí àláàlí mọ́ láyé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá sí gbà torí pé bí kò sí àláàlí mọ́ náà ni pé owó ti ń bọ̀ yìí àwọn mẹ́wàá la ní àbí gbogbo eré gbogbo ọ̀nà bí owó wọn ṣe jẹ́ ti ẹnìkan náà lọ sáré rẹ̀ ẹsẹ̀ ní wàhálà ni bàbá wa lógún gbẹ̀mí kan kò sì jára yóò pọ̀ mọ́ síbẹ̀ láàrín ta bá rẹ̀lẹ̀ tó béèrè wọ́n ti máa fògùn sọ wọ́n a máa sàsíra wọn èyí tó bá lágbára jù a máa pàwọ́ àbúrò rẹ̀ apàwọ̀ ẹbí ẹ̀ ẹsẹ̀ ní gbogbo ọ̀rọ̀ ààrẹ ẹ̀sẹ̀ ń alábìlì tó bá ti pọ̀ sallallahu alaihi wasallam tó bá ti pọ̀ tó pọ̀ láàrin àwọn àjọ mi tó ẹgbẹ́ rẹ̀ bá síjú òkè ẹ̀ṣẹ̀ náà ni tẹ́ bá síjú òkè ní ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣọ́ ìran ìkẹ́kẹ́ta àṣẹ láyé tí ọ̀sẹ̀ṣẹ̀ lẹ̀ lónìí ibi tí ò ti yẹ ká máa bá ẹ̀ṣẹ̀ òun náà làwọn ọjọ́ bá gbọ́rọ̀ lọ yìí síbẹ̀ ni ibo lẹ̀ṣẹ̀ ṣubú sí lónìí ọ̀dọ̀ wọn náà ni lọ́dọ̀ àbá gbogbo àti jíṣẹ́ ọlọ́run gbogbo tó jẹ́ káwọn àbá àtàwọn olóko ọkọ̀ wọ́n sẹ́kù wọ́n sá fún àràmù wọ́n sá fún ayé wọ́n wá dúró lérí déédéé bọ́lọ̀ bá ti mú wa ọlọ́run ní sẹ́sẹ́ bẹ́ẹ̀ náà yìí sì ṣe ó kọ yíkù tí ò ní parí láyé mọ́ya tó ti kú lẹ́nu ìgbà táwà iṣẹ́ tí ìdáwà wà yìí táàsì gbogbo ọmọ láàfá torí péré kùnrin torí orin ayé sì mọ̀ pé àfá ẹlẹ́ wà ní kọ̀tẹ́ wọn kèése tó jìnà kọ́nà ń bẹ́ lọ́rin yìí náà tọ́já sí pé wọ́n àwọn àyíká ti kéré lọ lọ́dún erí àmọ̀ wọn àárí wọn wọ́n sáré owó wọn da ọmọ ẹlẹ́ ìgbà tọ́lọ́ wọn ṣe gbogbo ọjọ́ kí ilé ẹ̀kọ́ jẹ́ nǹkan lọ gbogbo àwọn ọmọ wọn jẹ́ nǹkan lónìí ìwọ́n tó ọba ṣe lọ́wọ́ kọ́ ya tètè yí padà jàmá anábìlí mẹ́sẹ̀ bá ti ṣe kí ni bọ́ba ti pọ̀ mùsùlùmí ló yẹ ká máa bá di òdodo ẹja délé iṣẹ́ mùsùlùmí náà lẹ́ẹ̀bá níwájú ìbàjẹ́ mùsùlùmí náà lẹ́yẹ ká bá ń dé òdodo níbi iṣẹ́ ọwọ́ mùsùlùmí náà lẹ́pàá ń bí ìbàjẹ́ àbí bí òwò ṣíṣe ẹwọ owó Nàìjíríà ẹwọ bẹ́ẹ̀ tí lálàṣẹ wa bẹ́ẹ̀ tí tara wọn tẹ́lá wọn ń tàwọ́ àwọn eléko síbẹ̀ ni ẹwọ bẹ́ẹ̀ tí ń tàwọ́ àwọn àtàtí wa á da 20 naira kún mẹ́ àwọn òfin 20 naira kún gbogbo wa nù ọlọ́run ìkẹwà tọ́lọ̀ ń fi kẹwà tó súndún àwọn alágbára sì jòkó lè ẹjá máa tọ́ fún wọn kéèkéé wà láì kọrin epo lábẹ́ wọn tọ́ fún ẹni tààjọ wà bẹ̀ mú ní àgbákò kiri yìí ọlọ́pàá kí ló dé ẹni kára epo 500 naira omi kíní kí omi ìdájí rẹ̀ ni ẹni wọ́n rí mú ti kàmú ní kò sí tọ́ kámílà ẹni tó bá rẹ̀ ẹ̀dẹ̀ rí tí ń bá ra ọ̀wọ́n yóò mọ̀ káàlá ní mọ́ ti gbé 500 naira yóò ra 5 litre nígbà wọn tẹ́kù ní 100 naira per litre tí ó gbé kẹ́gì tí ó mọ̀ fi tó wà tí kẹ́gì ó mọ̀ fi ra wọn ọwọ́ adìntẹ́yìn ara 500 naira ní ìdajì rábólísì omi fi sílẹ̀ rí wọn tó ẹgbẹ́ masínì bí ọba múra wá ilé lọ́jà bọ̀ epo ti dán kábíyèsí ọpẹ́ mọ́tò kọ́wọ́ sí kójú orí bẹ́ẹ̀ ẹsẹ̀ ní wọ́n bíyà
gbogbo àwọn tí ń darí tẹ́tẹ́ gbogbo àwọn ní olówó tí ó fi jẹ ayé tí ó fi lo ayé àtòwọn àtọmọ rẹ̀ mọ́ kò sí àmọ́tò ti bẹ́ẹ̀ alájẹdàmù yìí náà ẹsẹ̀ ni ẹ̀rọ ẹ̀bà mùsùlùmí mẹ́ o nínú àwọn táà ní ń da ayé láàmú yìí náà mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn kọ́lá mùsùlùmí ló ń pọ̀ jù nù wọn lànàbí bí sọ yí pé sallallahu alayhi wa sallam tọ́lá ànábì sì ní yọ́ ṣe tọ́rọ́ náà ló fi sí lẹ́nu pé wí wà máa yẹ tíkù ánìlẹ̀ hawa ànábì kìí sọ̀rọ̀ fẹ́nu ànábì wa ní ìlà dhaharatil ma'asi fi ummati bẹ́sẹ̀ bá ti lè fọ́lé fọ́kó níbi ìjọ mi ẹ̀gbọ́n tó wá wí ó ní ammahumullahu bi adhabin min indihi ọlọ́wọ́ wa yóò fi ìyà yóò fi kálé kákò tí wọn náà ọlọ́wọ́ fi ìyà kéyàn ọmọ ìgbẹ́ ọ̀gbọ́ àríjẹ̀yà tàbí ọmọ fíìlì tí ń ṣẹlẹ̀ ní sí tàlọ́dọ̀ tí ọ̀dọ̀ pé ìgbà yóò dọ́dọ̀ mi kò sí à ń fíìlì àtúnfẹ́lá àtúnjẹ kọ́dà àtúnmú ní sí ní ìyàtọ̀ kálẹ́kákiri tó kálẹ́kákọ báyìí àdéhùn ọlọ́run ní o dáṣẹ́bà Muhammad jámà nígbàtí aróòkè ọba náà ní arásàlẹ̀ náà àwọn náà kò láróòkè àdéhùn ọlọ́run ní àdébí ní ammahumullahu bi adhabin min indihi ọlọ́run náà fi ìyà kárí gbogbo wọn ṣe orí bí àbẹ́ olùmẹ́jọ máa tọ́ bá ń wò pé àmọ́dá ló Nàìjíríà nìkan ẹ̀yin lẹ́mọ pọ́blẹ́mù tó bá yín wo gbogbo Áfíríkà látòkè kalẹ̀ kò séyìí tí ọmọ jẹ ìyàwó yìí ọ̀dà tọ́ bá ní àwọn Áfíríkà ni ẹ lọ yóò àwọn ilẹ̀ dọ́là ọ̀tọ́rọ̀ páwọn lajú bí i àájẹ àmú ọ̀bá páwọn àgbákòyà tí ń ṣẹlẹ̀ sí wọn kò séé máa sọ ní omi yalé látẹ́kùn jì ní wàhálà ogun sógun kí lọ ọmọ fọkànbalẹ̀ gbogbo ẹ̀ lọ́kárí ayé lónìí ọmọ ògbépò tí Saudi ti jẹ́ bẹ́ẹ̀ náà ni àgbákò tí ń bá Saudi náà nísìn bó ti jẹ́ lu ẹ̀sìn nígbà táwọn náà láwọn fẹ́ máa ṣẹlọ wàhálà sì ń dé báwọn náà gbogbo tí ọ̀sẹ̀ lè rí Saudi bí 100 mẹ́fà gbẹ̀rún ọdún láyé náà ní ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí Ànábì ti sọ sallallahu alaihi wasallam ó ní tó bá tásìkò kan lá ní Jaziratul Arab ní Madina ní Maka ní Yemeni gbogbo ẹ̀ ó ní àwọn ẹlẹ́mì kòkò kó dìde ó ní gbogbo tí ó ṣẹlẹ̀ ní afá ẹmẹ́jà lọ́bẹ̀ olóòlè gbogbo ẹ̀ náà kọ́ ní ẹ̀ lóòlè wọ́n ti ní klọ́pù ní Saudi ní Jeddah wọ́n ti ń gbé àwọn olórin wá nínú tó sì báyé jẹ́jù lónìí olórin ni nígbà olórin bá wọ òwò wá eri stage ẹ̀rí táwọn ọ̀dọ́ ṣe gírí ìgbàtí ìjọsẹ̀ kan méjì ẹ̀rí táwọn náà mọ̀ wọ́n aṣọ wọn láwọn gbé wrestling wá wọ́n gbé bọ́ọ̀lù wá àwọn fẹ́ káwọn àwọn ìlú àwọn náà lajú sáyé àbá lẹ́nu ọdún kan tí wọ́n bẹ̀rẹ̀ ọdún méjì mẹ́ta yìí àwọn àgbákòjò tí ọ̀rọ̀ rí mẹ́ ọ̀rọ̀ mẹ́ snow sẹ́mọ̀tíjẹ́ snow yìnyín kò sínú àṣà alẹ́ Lárúbáwá àwọn ilẹ̀ Europe ní yìnyín tí máa rọ̀ lọ́dún ìyọ́yọ́ afáàkẹ́sì jáde bá bọ́ ẹkùn ní ha Ànábì sọ̀rọ̀ yóò ó ní Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé ilẹ̀ Lárúbáwá tí máa pẹ́ tí èrú kókó yóò padà máa rú kókó àwọn green grass ọ̀pọ̀ Saudi ní sọ́tídé Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé àwọn àgbà odò yóò máa sàlílẹ̀ Saudi kìí odò tí pẹ́pẹ́ odò lẹ́yìn ìlú ni nínú ìlú odò ti jẹ́ kágbà ó di odò ara rẹ̀ náà ní snow tó tún yọ ọdún ní torí pé bí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ammahumullahu bi adhabin indi Ànábì ní Ọlọ́run ó fi ìyà yóò fi kálé kákó ní fakultu ya Rasulullah sẹ́ẹ̀bá ní síkẹ̀lá gbọ́rọ̀ Ummu Salama wá ní òun wá bí Ànábì
ya Rasulullah mo pèrè òjíṣẹ́ Ọlọ́run amma fihi yawma idhin unasun salihun ṣé lásìkò tó wí yìí tó ní pọ̀ tí ó dé tí ètí dé yìí ṣé àwọn ẹni rẹ̀ ò ní sínú wọn gbà náà ni ẹ̀gbọ́ ṣẹlẹ̀ pé alhamdulillah tọ́bá ní sí lórí ilé ní ọ̀pọ̀ lè pèrè àbí lélé ilé wọ́n ló wí bẹ́ẹ̀ eléri ilé lè mí tọ́rọ̀ òde pààyà èmi èé sì mutí èmi èé sì ránù èmi èé wáwakúwá kí ń dédé ara mi mọ́ sí gíní náà mo jòkó ló jẹ́ fọkànbalẹ̀ pé bọ́lọ̀ bá tiẹ̀ lọ yàtọ̀ èyí rìn kéré ọmọ mi èyí rìn kéré ọmọ sí gíní kéré ọmọ mi a máa ṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́lọ̀ mọ́sà fìríjì wa ló dé káwa náà kí wọn náà dúró pẹ́ tó ọba bẹnu eléri rẹ lásìkò sí tó kírun tó ń bá rẹ̀ tó ṣe tẹ̀sùbá tó wá fìtí náà kí tó dàmú ayé tó ọba tẹ̀yẹ̀ jẹ́ lóhùn tó ọba tẹ̀yẹ̀ jẹ́ lọ́sàn kọ̀sánà ń bẹ́ o àwọn yẹn náà máa bá tẹ̀yẹ̀ jẹ́ lọ́sàn wọ́n kọ̀ pẹ̀lú nìkan o àbá méjì ní ọ̀sán gẹ́gẹ́ wá sí ní lára àbá ibẹ̀ o àbá àwọn òjòkó lásẹ́ńblì wọ́n sì ti pàtẹ́ nìkan jẹ́ síbẹ̀ ni àsẹ́ńblì náà wọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ bó ti wá wà ohun tọ́rọ̀ ọ̀bá dé o sí mẹ́ tọ́ mẹ́nu àwọn ẹ̀yà rí anábì ní tó bá dìgbà náà ọwọ́ á dá Ummu Salama lóhùn pé bẹ́ẹ̀ ni bálà àwọn èèyàn yóò wà lásìkò náà àmọ́ asọ́bàhún má asọ́bà nas Allahu Akbar Ànábì wá ní ìyìn tó bá báwọn èèyàn lásìkò òun níyà yóò báwọn ènìyàn náà àwọn náà bára kó lálùkọ́ àmì sọ fún wa wípé bala billahi minash shaitanir rajim ó ní takun fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wattaqullah ó ní ẹbẹ̀rù fìtínà kan ẹbẹ̀rù rẹ̀ tó pé tí wà láàrẹ̀ bá dé yóò kálé yóò kàkó ni alùpàdé lọ́sọ̀ yóò àbí gbogbo ẹwọ ìjọ́un tí ìlú farabalẹ̀ kí ló dé ìlú lọ farabalẹ̀ níjọ́un ní o bí ọgbọ̀n ọdún sẹ́yìn bí ogójì ọdún sẹ́yìn àbàbá tó bí wa ní torí pé ọgbà kó tó bẹ̀ lágbólé kọ́ yájú sẹ́bẹ̀ ó gbójú ojú ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n là ń sọ wá àsọgbọ́ àbàbá o kò sọ́gbọ́ tí wọ́n bí dá wọ́n dáwọ́ dọ́ lágbólé wọ́n sì ṣe bí lára fún ara rẹ̀ ọbalẹ̀ kí ní òun máa jẹ́ kí fọ́kànbalẹ̀ ọ wà yóò sì máa jẹ́ ẹ̀rí fẹ́ni tó fẹ́ ṣe rú ẹ̀ pé bí wọn náà wá ṣe lé oṣù kìíní ọjọ́ ìyàbẹ̀ ẹ̀gbọ́ ẹ̀rọ pé níbi ogójì ọdún sẹ́yìn nígbàtí ìjọba ológun ń bẹ síbẹ̀ ni ta ló tó bẹ̀ tí ó tọ̀ ta ẹ̀gbọ́ ọkà bọ́ sẹ́ni àwọn tọ̀ tí wọ́n bá gbọ́ ọdún ta ló tó bẹ̀ tí ó ta tó wù ó sojú wa ní òbí ẹsẹ̀ bẹ́ẹ̀ ta ló tó bẹ̀ tí ó ta tó wù àwa ti ní lọ́jà wa yìí táwọn sójà já sọ́ọ̀bù pé ìwọ́n ń ta tó wù wọn ọyá ẹ̀ máa rà lọ́fẹ̀ẹ́ ní gbogbo gbàgbà wí olè olótó bẹ̀ tí ó jalè nígbà tí wọ́n ń fẹ̀yìn àwọn olè ti àgbá táàtò lè wò wọn síbẹ̀ ni torí pé ìjìyà ń bẹ fẹ́ni tó bá ṣẹ̀ tí ìjìyà bá sì ń bẹ fẹ́ni tó bá ṣẹ̀ ìlú máa farabalẹ̀ tọrọ kẹni tí ó gbèrí kó mọ́ ṣèlú ẹ̀ ẹ̀gbọ́ àmọ́gbà táwọn alágbára tí wọ́n rò pa àwọn alágbára dé bọ́mọ wọn bá ṣẹ̀ wọ́n fẹsẹ̀ rá bí ìyàwó wọn bá ṣẹ̀ wọ́n fẹsẹ̀ rá nígbà ya wọn jòkó pé gbogbo àwọn tá a bá ti ń bẹ lérí àga omi ní tiwa o ẹ̀sẹ̀ pé asẹ̀mọ́lù wọ́n wá gbófin àwọn olóògbò kófin ìtọ́gba ilẹ̀ Nàìjíríà jẹ́ dùnù kélérí ó sẹ̀ ká má rí bá wí
wọ́n tún wá kírètì pé tí n bá tún wá parí o láàrin ọdún 4-5 ẹnì kankan ò lè bí mí ní kankan o ń sinmi lọ́wọ́ torí pé mo ṣe wàhálà fún ìlú ẹwọ́n omi tí humility ń bà kẹ́dé ọmọ eléri ọmọ ṣèbàjẹ́ àmọ́ o ìyàwó eléri ọmọ ṣèbàjẹ́ àmọ́ o eléri gan fúnra ẹ̀ ṣèbàjẹ́ àrí bí àwọn bọ́lọ́ alábìnrin tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ eléré gbà náà àwọn náà fara kásá o ọfara kásá o ẹni ẹlẹ́ni tó dòkó rẹ̀ jẹ́jẹ́ tí sísí oṣù rẹ̀ jẹ́jẹ́ èyí owó oṣù kò rí gbà ó tún rí gbà kọ̀ọ̀ká jọ́ jẹ́ àwọn kan sì ń ṣe bàná sí fowó kó ara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan sì ń bẹ́ ń bi tí ọ̀gbọ́dọ̀ mọ́ débi iṣẹ́ owó ọkọ̀ àlọ́ àbọ̀ ó di fìtínà àti jẹ́ àti mú ó di wàhálà kò sì fẹ́ bí iṣẹ́ lẹ́kọ̀ọ́rọ́ náà míì ẹwà àwọn nǹkan ẹwà àbòsí Nàìjíríà ẹwà àbòsí ẹni tí ń wá lójoojúmọ́ fúnjọ́ 5 owó oṣù ẹ̀ báyìí pérése ni tẹ̀lé mi ọ̀gá tó ẹgbẹ́gbà tó bá wù ló lè débi iṣẹ́ tó ẹgbẹ́gbà tó bá wù ó lè mọ́ wà lọ́sẹ̀ kan tí ó bá gbowó oṣù gọ́bọ̀ yìí ní wà lọ́kàwé débẹ̀lẹ̀ wà ló ṣe gidi débẹ̀lẹ̀ àbòsí ní táà bá fi gbọ́kàwé ọ̀dọ̀gá ìkẹ́ díẹ̀ lọ́gbọ̀rọ̀ wà láàrin àbá ọlọ́pàá kẹrù kan ọ wà ní level 6-7 ẹ̀kọ́ ọ̀rọ̀ tí ó wí ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ní o kẹwọ́ bí ó ti pa Nàìjíríà jẹ́tí ó ní òun wá l'opportunity pò nǹkan ṣe pé àwọn fáìlì sálárì ọlọ́dọ̀ àti mande láwọn account office òun wá l'opportunity pò ń lọ account office òun wá débẹ̀ ọkùnrin wá kàn fi sérí tébù òun wá rí lístì sálárì àtọ̀dá pátápátá dé ìsàlẹ̀ òun wá wọ́ra àwọn ohun èyí tó ń rí bí ayé tó ń gbà náà ni ìgbà tó wọ́n sí dúwókè ìtọ́gá àwọn gbà ọ́ta sọ́ngbẹ́ndì tó ń gbà Allahu Akbar ọba tọ́lọ ti fẹ́ ọlọ́fẹ́ ṣàánú ẹ̀ ló fi rí olóòwò wá délé inú wá bí òun ọ̀tí ẹ̀ mọ́ olóòwò wá wọ́ wàhálà tó ń ṣe ń lé sẹ́hùn òun jí débẹ̀ òun ní létí òun lòun sì kẹ́yìn kò bíṣẹ́ ṣe ẹ̀pá àwọn kan bẹ tó lámọ́ náà sẹ́bẹ̀ olóòwò pé tí bá ṣe kí ní ìlọ́gbọ̀n ọdún ìyá náà ní ìmọ̀ jẹ lọ òun ò ṣiṣẹ́ inú lọ́ba bínú kọ̀wélẹ̀ ọkọ̀wélẹ̀ dé ọdún tó kú ní pé ọgọ́ bàbá mi nílẹ̀ dé máa lè dákú ó di ẹnìkẹ́ ó ní ti bá ilé fógún ọdún sí ìjọba báyìí ìyá náà ní ìbábọ̀ dé ilé fógún ọdún sinra mi ló fi dá sí gbogbo ẹ̀jẹ̀ bá ìtọ́lọ̀ kẹ́ kìí ṣe bí ìjọba wà fi Nàìjíríà wà yìí Nàìjíríà ìjọ ẹbá lówó àgbáyé nínú àwọn olówó àgbáyé lè bá wọn kó sí ìjọba àmọ́ Nàìjíríà ti wá ọ́fíìsì ọ̀dà àbí ìbẹnu ẹni tá ń pè lólólóló ní ibò ló ti rí dẹ́bà anábì ní àmà ọ̀nà ọ̀bẹ́ alábẹ̀mẹ̀ ẹ̀dẹ̀ ọwá ní àwọn ẹni rẹ̀ ìgbà náà wọ́n fara kásá wọ́n sì kiri jama wọ́n fara kásá wọ́n a máa tọ́wò a máa tọ́lá àti ẹ̀tọ́lá tẹ́lẹ̀ ní àṣẹ́sẹ̀ wá ń jẹ nísì àwọn mú ilé yíya Allahu Akbar Ummu Salama ní olùwà bí ànábì pé máa yìí fún abẹ́ àwòlá ẹ̀sọ́ rẹ̀ wọ́n ni àzọ́bà ọmọ àzọ́bà náà gbogbo tó bá báwọn èèyàn ní yàgbà wọn fara kásá àmọ́ fún mẹ́rin sí irú náà ilẹ̀ àmàfíratìlá àmọ́ wọn ibi táwọn fàbọ̀ sí ibi àforíjì ní ẹ̀dá pẹ̀lá sí ṣúrú gbogbo àwọn táà rọ́jú ìyẹjá máa rọ́jú ṣó tí a bá rọ́jú tó bá ilé gbọ́dọ̀ ibi àforíjì ní wárídí wá náà láì yóò tó wá lè bọ́ síbi ìkẹ́ ọlọ́run lọ́nà ọlọ́run àdíṣì ọjọ́ ara dáadọ́ báyìí tó bá di ọjọ́ mẹ́jọ náà ní a máa bẹ dáadáa a ṣẹ̀ṣẹ̀ sọ bí ìyà ṣe rí mi kí wá ní àwọn ẹ̀san ìyà tí a bá ń wà bú àtijọ́ tó bá múra kankan sí wà bú gbogbo àwọn ẹ̀san ìyà rẹ̀ àwọn àfáà ṣàlàyé pẹ̀lú gbọ́rọ̀ ọjọ́ mẹ́jọ
àmọ́ tẹ̀síwájú wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ayatul kursi bàbá ìmáàmù wa